àti kùnúnà tó máa dá sólàmù. alára àgbàyà October 21st TV ìkànnì tó wà lórí ẹ̀rọ àṣìṣe YouTube tọrọ bá kan ìkànnì tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà tó gbẹ October 21st TV ẹ̀fẹ̀ àwàdà ọ̀rọ̀ ìṣítí tó ń ti mọ̀rọ̀ ẹbí aláyọ̀ gbàgbọ́ gbìyànjú tó kún fún ọgbẹ́ ìmọ̀ àti òye ìwáàsí ìwàásù orin ọjọ́ ìsinmi ìtàn ìwádìí ìjìnlẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ ṣíṣe àfihàn àwọn ibùdó tó dojú gbèsè ọmọnìyàn hàn kábàdì ṣíṣe àkálẹ̀ ayẹyẹ yín ká tó bá ń ṣe àfihàn rẹ̀ kárí ayé pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé iṣẹ́ wọlé October 21st TV ètò ìlera tó péye ìdánilẹ́kọ̀ọ́ ètò fáwọn ọba aládé ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ adé tó ń tókò wò lágbàáyé òkodoro ìròyìn tí ò lábùlà lórí ìkànnì October 21st TV lẹ́yìn tí máa gbọ́ tẹ́lẹ̀ sì máa wò káàkiri àgbáńlá ayé October 21st TV àwa ògbàràdà àwa gangan lálára olówó ọjà rẹ lórí ìkànnì October 21st TV lónìí kò là bí ẹlẹ́rìí odò kò fara ṣáájú bí ti ṣiṣẹ́ fún ẹ máa pe nọ́mbà tẹ́ owó ìdìbò máwòrán yìí October 21st TV omi rẹ̀ ó halẹ̀ ó dúró déédéé. Rushdi musliha kunna hadohati mudawu liruhu wale ajabu أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله ثم الصلاة والسلام على أشرف الأنبياء صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأتباعه أجمعين أيها الإخوان السلام عليكم ورحمة الله تعالى وبركاته adá ọpẹ́ fún Ọlọ́run ọba tí ó kádàrá pé ní àwọn tí ó mọ bẹ̀sẹ̀ mí lọ́jọ́ Jímọ̀ tòní Ọlọ́run kà wá kan wọn lálàfo Jímọ̀ tá a kí lè tó lọ yìí ṣé tá a kí lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sùn àmọ́ a dúpẹ́ fọ́ba tí ó ní kí àwa náà máa bẹ nínú ẹni tí ó mọ kí Jímọ̀ tòní àlékún kí àti ìgẹ̀ kó bá síwájú ayé anábíwá Muhammad tó jẹ́ àmọ́ pàtàkì ọjọ́ Jímọ̀ nínú pàtàkì ọjọ́ Jímọ̀ òun náà ní wípé ní ẹni bá kírun ọjọ́ Jímọ̀ anábíwá Muhammad ní adọ́hàlọ́hù nura bayna al-jumu'atayn ọ̀nà ìmọ́lẹ̀ ọmọ ọbẹ̀ lára rẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́wọ́ ọmọ wà lára rẹ̀ lálàfo Jímọ̀ ìta lọ́lọ́ ṣé ìta tún kí lónìí tọ́wọ́ tó ti wá kí tòní ìmọ́lẹ̀ ọlọ́run bó tún máa bẹ̀ lára rẹ̀ títí di Jímọ̀ tí ń bọ̀ ọlọ́mọ́sàbá kí àná Muhammad náà wo àwọn àlùfáà tí wọ́n ti lọ àtàwọn sàhábà ọlọ́run mọ́sàbá kẹ́ gbogbo wọn lápapọ̀ ọlọ́yẹ nàbọ̀ Muhammad àwọn tí wọ́n kù láyé tàǹdà àlùbáríkà wọn tí ọlọ́ni a máa fi òun wọn sásọ gbogbo tá a fẹ́ máa wí àwọn náà ni wọ́n jẹ́ kó ṣe máa wí bàbá wa gbà Sheikh Abdul Karim ọlọ́nkẹ́mi ìyá dúdú ọlọ́run mọ́sàbá lọ́rẹ̀ mi bàbá náà ọlọ́run bá ṣe dáadáa fún wa wọ́n àgbà Sheikh Isa Adéfioyè ọlọ́run bá ṣe dáadáa fún wa àwọn ustaz wa Muhammad Muhyiddin Al-Istijaba ọlọ́run bá wà pẹ̀lú wọn àti gbogbo àwọn àlùfáà wa nínú àfàtì pátá nínú gbàgbọ́ wa ní pé tábà ti bẹ lọ́n fáwọn àfáà wa yìí gbogbo ń tá a fẹ́ wí yóò já sí ìrọ̀rùn wọ́n ṣàwọlé apá àṣàdúrà tí àdúrà tiwa náà ọlọ́run jẹ́ ọgbà iléeṣẹ́ wa tí yà wáyé ọlọ́mọdé jóná ọláyà nẹ́bùwà Muhammad tí ọba yàtọ̀ ọlọ́run jẹ́ ọmọ ẹ̀dá sí gbogbo àwọn tí wọ́n ti ṣẹ́ńbẹ̀ náà àti adarí ni àtẹni tó ní ní ọlọ́mọṣàbà wà pẹ̀lú wọn ọlá Muhammad aminullah èyí tí ó máa jẹ́ ẹ̀kọ́ ní ọjọ́ Jímọ̀ tòní òun náà ni ń tá sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni al-ilmu ìmọ̀ ká bá sọ̀rọ̀ nípa àmọ̀ ìmọ̀ kí la fẹ́ sọ ń bẹ̀ ẹni tó lọ lé kéwù ìmọ̀ ni
ẹni tó lọ kàwé ìmọ̀ ni, ẹni lọ kọ́fà ìmọ̀ ni, ẹni tí lọ ń kọ́ ìmọ̀ kìrìsìtẹ́nì tí ń kọ́ báíbù ìmọ̀ ni, ẹni tí ń kọ́ fọ́gà ìmọ̀ ni, bíríkìlà ìmọ̀. Kò síbi tó lè bìlọ́ǹgì sí láyé, kódà gan kọ́ máa pààyàn ọ̀wà máa rẹ̀, kéèyàn máa jalè ó tún nímọ̀, torí wọ́n máa mọ̀ jàdúrà wọn lọ. Kò sí bó ti lè máa jalè, wọ́n máa ráwọn tó máa ṣe jù ọ́ lọ. Tó bá fẹ́ pàfẹ́tì bíi tiẹ̀ àfikún súnmọ́ wọn, ìmọ̀ kan nìwọ́n náà wà o. Àmì ìtawà fẹ́ sọ ń bẹ̀ lónìí òun náà ní mọ́tò Ọlọ́run. Tá a bá ń sọ̀rọ̀ nípa àmọ́tò Ọlọ́run, kí ni nǹkan tá a fẹ́ sọ ń bẹ̀? A ní al-ilmu wa huwa maharifatu Allahi wa maharifatu nabiyyihi sallallahu alayhi wa sallam wa maharifatu dinil islam bil adilla. Àkọ́kọ́ ń tá a fẹ́ jámọ̀ nínú ọmọọ̀tọ̀ Ọlọ́run òun náà ní í pé ní maharifatullah. Èèyàn máa ń dá Ọlọ́run ọba rẹ̀ mọ̀ bí Ọlọ́run tèmi rí, torí Ọlọ́run oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Tabarẹ́ ni tí ó mọ̀ pé Ọlọ́run bẹ yóò mọ̀ pé Ọlọ́run bẹ ń lòótọ́. Kò ti sẹ́ni tí ò dán Ọlọ́run mọ̀ ní àgàgà ńlẹ̀ Yorùbá wa yìí. Kò sẹ́ni tí ò dán Ọlọ́run mọ̀, Éfà dán Ọlọ́run mọ̀, pásítọ̀ dán Ọlọ́run mọ̀, àfáà dán Ọlọ́run mọ̀, àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtàwọn traditional wọ́n dán Ọlọ́run mọ̀. Tábà dọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì nínú tí wọ́n fi ṣáájú ní Ọlọ́run ọba, Jésù ó tẹ̀lé. Tábà dọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n ní ìbí Elédùmarè, Ọlọ́run náà ni wọ́n ti síwájú yẹn. Definitely àwọn náà dá Ọlọ́run ọba mọ̀. Tábà dọ́dọ̀ àwọn mùsùlùmí, gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀, mo ní adúrà ọpẹ́ fún Ọlọ́run. Àwa náà dá Ọlọ́run ọba mọ̀, ṣùgbọ́n bá a ṣe mọ̀ sí ló yàtọ̀ síra wọn. Àkọ́kọ́ tí a gbọ́dọ̀ lọ nímọ̀ nípa ẹ̀ ni a gbọ́dọ̀ nímọ̀ nípa Ọlọ́run tó dá wa. Wa ma'rifatu nabiyhi, ànábì rẹ̀ ó gbọ́dọ̀ dámọ̀. Kìí ṣànábì Ọlọ́run ẹyọ kan ló wá, ànábì Muhammad ló kàn lọ́wọ́ jù gbogbo wọn. A ní ànábì Ádámà, a ní ànábì wa Nuhu, a ní Lutu, a ní Sọ́líhù, kódà gan a ní ànábì Sísù tó ìdórí àwọn ànábì Mùsá, ànábì Yakubu, ànábì Isa tó ìdórí ànábì wa Muhammad. Ànábì Ọlọ́run ní gbogbo wọn, ó dá wọn mọ̀. La nufariqu bayna ahadin min rusulihi. Kò sí yàtọ̀ ní gbogbo àwọn ànábì Ọlọ́run tí ẹ̀rí yẹn o. Kò sí yàtọ̀ tọ́lọ́run náà ni wọ́n ṣe. Torí wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu al-wahid. Gbogbo ń taari inú ayé ní tí ń já mọ̀ pọ̀ kan náà lọ́lọ́run. Ń já mọ̀ pọ̀ kan lọ́lọ́run. Àbánamọ́ lọ́lọ́run kan fi ṣe Adéwálé olókẹ́yìn gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ. Ṣùgbọ́n gbogbo wọn náà o ìkan náà ni wọ́n. Bẹ́ẹ̀ bá ti wá mọ̀ Ọlọ́run tó mọ̀ ànábì, wa ma'rifatu dinil islamu bil adilla. Ó wà ní ìmọ̀ ẹ̀sìn Ìsìlámù yẹn gẹ́gẹ́ bil adilla, pẹ̀lú ẹ̀rí tó súnmọ́. Nínú tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bàjẹ́ sí lónìí, ó ní wípé ní mùsùlùmí ṣe bóyá akẹ́ẹ̀rọ kan bí ohun sáyé, wọ́n sọ ló kọ mùsùlùmí, a sì jọjọ ìwọ̀n ẹ̀jẹ̀ mùsùlùmí. Òun wà lọ tó bá ti wáyà, òun lọ máa kírun, òun máa gbà àwẹ̀, òun máa yọ sàká, òun lọ hájì. Mùsùlùmí tó bá kọ́ nímọ̀, tó bá kọ́ ronú èèyàn làákàyè òkú tó. Ìwọ tó ọ̀pọ̀ táyà tó ọ̀pọ̀ rí, ọmọ pé ọbẹ̀ tìbù báwọn tó ọba bẹ́ tìbù ọ̀ọ́ní fọ́nkólé, ọ̀sẹ̀ mẹkáníìkì rí ọlọ́ọ̀bá yẹn sí mọ́tò, ọmọ kó jẹ ẹ́ńjìnì ó padà nọ́ọ̀kì mọ́ lọ́wọ́ ọjẹ́ gbèsè, ọwọ́ padà ṣòfò. Bẹ́ẹ̀ ni mùsùlùmí tí ò ní mọ̀ kó tó di pé ń ṣe lọ́hùn. Nínú mọ̀tá ni ní pé ní èyí lọ mọ́sáàsì láti lọ forí kalẹ̀, ó ní bá àti ń forí kalẹ̀ mọ́sáàsì
ẹ̀mí ọkàn dàl kìyàmù yóò gbogbo ohun tó ń kí ọlọ́run gbà lọ́wọ́ ẹlẹ́bọ̀ tó wà ń bú láyé nísìn ìwà tí wà padà dín kankan náà ò ní dèrè ayé ò tó ní dèrè àkìyàmù ó ṣòfò ní sàárè ó tún ṣòfò ní ọjọ́ gbọdọ̀ kìyàmù ìmọ̀ lọ sáájú ó ní ìmọ̀ ẹ̀sìn Islam bil adilla pẹ̀lẹ́rì rẹ̀ ọ̀ nímọ̀ pa Islam tẹ́yẹ̀ bá dọ́rọ̀ àwọn babaláwo tẹ́ bá rí ọmọ ń fa kò sí ó dùn fa tí wọ́n sọ lẹ́gbẹ̀rẹ̀ tí ò ní mọ̀ àfọ́mọ́ àlénú wọn kò sọ mi fáwọn ó dùn fa tẹ́kì tí ò ní mọ̀ kódà ga àwọn tí wọ́n bí wa tẹ́ ti di mùsùlùmí lónìí tó yẹ pé ní ìpìlẹ̀ àwọn bàbá wa oníṣẹ̀ṣe ni wọ́n tó ti mọ́ ti di mùsùlùmí o wọ́n ràn gbàgbé ìtànà tẹ́lẹ̀ náà ní àbàbá ẹsẹ̀ fábàyẹ̀ bá kí yóò sì kí fún ọtọ́ gbọ́ alájì sí ni kódà ga àfa mi mọ̀ tó dáwà tiẹ̀ wọ́n sọ pé ní ifá ìmọ̀ ni ọlọ́kọ́ ni kò mí yí pé ní òjìdé ń tẹ̀sí àfa ni lọ́kọ́ fà kù sábúrú mẹ́ torí tó bá bú wọn ọkọ lọ nínú pàtàkì sí tó bá dọ́sùn rí ọgbọ́dọ̀ bọ́ lọ́sùn ìmọ̀ ló ṣáájú àìwá nímọ̀ ó wá dá sílámù lónìí tẹ́ bá dọ́dọ̀ kìrìsìtẹ́nì kò sí ń tẹ́ ẹ bá sọ́nù báíbù àfi tó bá jẹ́ ọmọ àlè tí ò ní dán lóhùn yóò ní jésù wíwáyé jésù wíwáyé kódà gan nínú tí wọ́n fi yàtọ̀ sí àwàdà bọ́rọ̀ débẹ̀ ìbájẹ́ pé mùsùlùmí náà rárá ṣe máa ń ṣerú nǹkan wà ní bóyá àbá tiẹ̀ tó pọ̀ jù báyìí lọ tó ti bá tó ṣe pọ̀ yìí àtún wá pọ̀ jù bá ń lọ. ẹni tá a bá fẹ́ ṣe ìsìlámù ọlọ́run àdìsí kùdìsí kan tá a gbọ́ lọ́dọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam ó ní fáàrífùnì ẹ mọ̀ mí kọ́bùlà àǹtí àbùdùnì síwájú kẹ́ ẹ tó mọ̀ sí mi wà má lam ya'rifuni tẹ́ ẹ bá mọ̀ mí fẹ́ káfà ya'budun bó o lẹ́sẹ̀ sí mi ọmọ náà fẹ́ sí náà ìyẹn ṣe máa ń wà lórí irun kó fi fàtí àlẹ́ òṣìbọ́ sórí kúrò àlá náà rẹ̀ ò dán mọ́rán tá a sọ fún ọ pé ó kírun ọ̀ ń ṣe ni ọ̀kan ìjẹ́rí mọ́lẹ̀ lóyún ló ń gbórí dìde tọ́ ọ bá rúkú ọmọ tó ń wí mẹ́ ìpínlẹ̀ lómi ìṣe yóò ní ọlọ́sàánú mi bó bá tún lọ forí kalẹ̀ ọlọ́mọdé ṣòfò jáwọn ọmọ mi jèrè jáwọn ọmọ mi jẹyàn àdúrà lọ kí mọ́lẹ̀ sẹ́ńtẹ́lì òwúgbẹ̀ mu ó nímọ̀ nǹkan nǹkan yẹn àtà ìyá rẹ̀ èpè ní ìṣọwọ́ kí wọn ẹlòmíì yóò sì mọ ẹrin yẹn la ọkọ̀ọ̀kọ̀ lọ wá mọ̀ nípa tọ́lọ́hún kó tó di pósì kìíní ọ lọ sìn àmọ́ ní ìsìn àkọ́mọ̀ tọ́lọ́mọ àlọ́sìn lọ́ọ̀ni ẹni tẹ́ ẹ̀ sìn tẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ti sìn mistake yẹn ni pé ní ànímọ̀ ìyẹn ní ẹ kọ́kọ́ lọ wáyé ìmọ̀ tọ́lọ́hún nínú tí a máa ṣàlàyé ó náà ni ọtí nímọ̀ pàtó lọ́wọ́ àbí wọ́n ti ṣàlàyé bí wọ́n ti ń kírun fún ọ tí wọ́n bá fẹ́ bàjẹ́ mọ́ ọ̀rọ̀ ọtí mọ bó ti tó ṣe ọtí mọ bó ti ṣàlù àlá kódà gan lọ́dún mi bá ń ṣe àlù àlá báyẹn ní ṣe àlù àlá nìwọ̀ yìí ṣe ọ̀ bàbá ti ń ṣàlù àlá torí àlù àlá náà ọ̀rẹ́ yẹn ni àfọ̀ ní tàlímù ó ní gbogbo tá a bá ti lè tá a bá ṣe kó tó di pa ṣe nǹkan ọ̀rẹ́ yẹn tó yẹ pé tá a bá tí ì ṣe nǹkan ọ̀ràn yẹn yóò tí ì ṣe é ṣe nǹkan náà ti dọ̀rọ̀ yẹn àlù àlá ṣíṣe ọ̀ràn yẹn ni ẹlòmíì ò mọ̀ ṣe kọ́ wa rẹ́ nìkan bí ó wà ní mọ́ṣáláṣí wọ́n á bẹ̀rẹ̀ àrà látọ̀jú wá ní màmá àrà láti ṣe lè bẹ̀rẹ̀ àrà látọ̀jú nígbà tó òkè ó débẹ̀ ètò jẹ́ súnà ọ̀mọ́ ètò jẹ́ wájibù ń bẹ̀ ọ̀mọ́ gbogbo nǹkan ilá gbọ́dọ̀ lọ́nà kì í ṣe pé ó yá kó lọ lé kí wá ní kó wá lọ sàáfà lọ mímọ̀ ń pa nǹkan tó o fẹ́ ṣe tẹ́ bá dọ́dọ̀ àwọn babaláwo tó bá mọ̀ fá dáadáa kò sósà tí ò ní lè kì torí nígbà tí ń kọ́fá lọ́wọ́ ifá tó lọ fóògùn wọn kọ ètò lọ fún Ṣàngó wọn kọ ètò lọ fọyà wọn kọ àmọ́ mùsùlùmí gbòbí ní fún ọ̀pọ̀lọpọ̀ níbi tí bá ti lọ kí mo fẹ́ lọ sàfà gbogbo àwọn títí ń kéwù náà nìyẹn wọn ké nítorí tọ́lọ́ mọ́ ká ké ká lòde ká ṣe wáàsí kó sì pariwo ká ní sẹ́wẹ́wù ká pariwo kọ́ ó kó sì mọ ọlọ́lé kó fi mọ́ gbà yìí kìí ṣe ń tọ́lọ̀ ọ̀rọ̀ àwáyé wá sínú ọtí wàá mọ gbogbo tá a kà kalẹ̀ ọtí ní mọ̀ nípa ìsìlámù ẹni tó kù ní al-amal bihi ẹ̀kejì nu ń gbò tí mọ̀ ọ́ wá ṣiṣẹ́ tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáàní ìmọ̀ yé tààrà ìsìlámù yé kódà gan ìmọ̀ ṣeré ààrẹ kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n kò múlò yóò sì ṣe wá sí fún wa ọ gbọ́dọ̀ múlò al-amal bihi
ọ̀rọ̀ ẹ̀dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ní télọ̀ lọ ó sì lọ kọ́ télọ̀ nítòótọ́ ó kọ́ télọ̀ nítòótọ́ ṣùgbọ́n pọ̀ ọ̀rọ̀ sọ yípo láti mọ̀ pé ọmọ asọ́rán àlámọ́n bíi ni pé ọkọ́ télọ̀ ọ sì padà gbaṣẹ́ ọgbà aṣọ sóbi lọ sínú òsì rán ọ ṣiṣẹ́ tó ń tọ́ ọkọ́ mọ̀ ibẹ̀ láti mọ̀ kí alágbádá mọ̀ṣẹ́ ọ gbọ́dọ̀ sọ pé o dọ́lọ̀ mọ̀ ká mọ̀ pàdé ọmọ sáṣí ọ gbọ́dọ̀ lọ dọ́lọ̀ mọ̀ kó dásìkò àwẹ̀ ká mọ̀jọ gbà ọ gbọ́dọ̀ lọ dọ́lọ̀ mọ̀ ká gbé dásìkò tó yẹ ká ṣe ìbáàdà ìjọsìn fọ́lọ́ ká mọ̀ bọ́ mẹ́ ìní pé tọ́ bá ti mọ̀ al-amal bíi ọ́ ṣiṣẹ́ tó ń tọ́ mọ̀ ẹlẹ́ẹ̀kẹta ad-da'watu ilayhi ọmọ pèpè sẹ́sìn ọmọ ṣèkínni ọmọ pèpè sẹ́sìn kìí sàfáà nìkan náà ní ẹ pèpè sẹ́sìn ibi àwa mùsùlùmí tá a ti láàkì àìníláàká ènìyàn kìí ṣe àfáà onìkan náà ní ó pèpè sẹ́sìn ṣùgbọ́n nígbà tó nímọ̀ àwọn kírísítẹ́nì tí wọ́n bá fọ́n jáde báyìí pásítọ̀ ẹlòmíì kan máa jókòó lé àwọn ọmọ ìjọ ni wọ́n pọ̀ ìwé pélébé mo sì máa ha káàkiri kò sí bí mo ti lè pàdé wọn láyé wọ́n bá rẹ́ fún mi ìwé ń dògbà ni kódà gẹ̀ tó bá tó ní jókòó wọn ní wàásù tó ń ṣe wọn náà ń jókòó tì í mo sábà wọ́n wá sí ní tó fẹ́ ṣe tán ìyẹn mo rán ọgbọ́n nínú tó sọ èyí tí ìbá yìí ṣe tèmi ń bẹ̀ ń yọlé ọlọ́ bí ó bá yìí ṣe dáàmú àti mọ́ yọlé ọlọ́ sáàmù bá tiẹ̀ mo sáà ti gbọ́n tó sọ ó dẹ̀ mi èlò tí mùsùlùmí jáde tó wá ìwé pélébé lérí asakọkú jẹ́ lérí èmi àti pásítọ̀ kẹ́ nígbà tí mo wà skul ọ̀rẹ́ mi yẹn kírísítẹ́nì ni àwọn àjọ ẹni wọ́n ń fa ọ̀rọ̀ ẹ̀sìn torí mi náà ní báíbù wọ́n ń gbé báíbù lọ skul àti kùránì nígbà táwọn àjọ máa ń fà á wọ́n ní òun mú mi lọ́dọ̀ àwọn pásítọ̀ àwọn kan pé bóyá táwọn àti ẹ̀bí mi sọ̀rọ̀ èmi lè di kírísítẹ́nì mo ní ìsọ̀ ń bẹ̀. nínú táwọn afẹ́ ká mọ̀ ní pé nígbà tí mo dọ́dọ̀ pásítọ̀ yìí adẹjọ́ sọ̀rọ̀ pásítọ̀ wá dé mi pé ọ̀rọ̀ kan bẹ òun kọjá mọ́sáàsì kan mo fọkọ̀ mọ́sáàsì náà láṣìírí pásítọ̀ yìí sì ń ha ìwé tẹ́mọ́ hàn ó sì ń ha bọ̀ ó sì tó ní mọ́sáàsì ó sì dòdì ẹ̀kan fi ṣe sálámà wọ́n ní sálámà tọ̀ ó sì tó ń wọnú mọ́sáàsì lọ yóò tó ń ha ìwé pélébé rẹ̀ lọ́wọ́ ẹ máa wo ìpèpè mùsùlùmí tí ìjáde náà dèrè gbogbo yóò sọ pé òun fẹ́ lọ chọ́ọ̀chì lọ pé ìwé pélébé àfáà gan ò ṣe dá wà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n kún orí social media yẹn ẹ lọ gbọ́ wáàsí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ wáàsí yẹn di update nígbà tí ẹ bá mú update wá kò ń jọ nígbà tí wọ́n bá ẹ̀rọ mìíràn ẹ̀kọ́ lè jọmọ yahoo pé mọ̀ nsọ àwà lẹ́yìn ẹ̀ tá a bá táfà bá dé ọ̀dọ̀ ọlọ́tí kò ní ṣe wáàsí ọtí fún tó bá dọ́dọ̀ àwọn ẹni bí apààyàn kò ní sọ fún ẹ pé nǹkan ṣe ọ̀dà wọ́n wá sọ wáàsí di yípo ní kásà ṣe ní ṣètẹ́ pé ní tí a bá ti ń lọ wóòrò gbà ìpèpè kọ́ làwọn àfa ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe wáàsí nísinsìnyí ìpèpè kọ́ lè yàn àní ọjáde káwọn ọmọ kí ẹ̀fọ́ títì ẹ̀yìn ní àárẹ̀ pélébé mọ́kàn lágbára kan Yorùbá àti English kó lè ba ìyá àtẹ́wẹ́ ká káàjọjọ mẹ́ha àṣírí àdáwàtú rè àmì mùsùlùmí máa ń pèpè sẹ́sìn ni nínú ìpèpè sẹ́sìn ilé àwa tá a wà lónìí fi di mùsùlùmí ká ní òsì pé wọ́n pèpè sẹ́sìn ni bóyá bíi Ṣàngó kìnnì kan ní wọ́n àìbẹ̀ jẹ́ àbífá kìnnì kan ṣùgbọ́n nígbà tí wọ́n pèpè sẹ́sìn ìní táwa fi ń jẹ́ mùsùlùmí là fi ń jẹ́ mùsùlùmí tábàárẹ̀ mọ̀ kan tó wá ta sí àgẹ̀rẹ̀ ó wá lóhùn kó ní ìsìlámù ó fẹ́ lọ ṣẹ̀ṣẹ̀ mí ẹ̀yìn ìgbà tí ń ṣe ìsìlámù lọ́wọ́ gangan bó o lẹ̀ ti mójútó wá àṣìwò lọ sí fún tọ́mọ bá fẹ́ lọ skul ẹ bá ra ẹgbẹ̀njọ sínú lọ́gbàgì fún ẹ bá rọ méjì ẹ kó bisikíìtì sí ẹ tó fún lówó àbá àmọ́ orí dọ̀sán ẹ̀yin lẹ́ sì mọ̀ lọ wọ́n mú wá fẹ́ lọ lé kéwì ní tó ti kọ́kọ́ ẹ̀sìn ẹ wá pa fàáfẹ́ ẹ wá gbọ́mọ yín o ẹ sàfáàdé tí ò níṣẹ́ wá gbọ́mọ rẹ kéwì kí wá irú mi kéèyàn sọ pé kí wá gbọ́mọ lé ọmọ mi nǹkan lé kéwì kí wá gbé wá lé kéwì ìrìn ìta lẹ́sọ̀ dẹrú èmi wá jẹ́ police station tí fi gbọ́mọ wá lé kéwì gbogbo àwọn kan wáyé làwọn mùsùlùmí aṣèkínni làbàjẹ́ sí àwọn fa ọ̀rọ̀ kan lánàá a ní ẹ́fílòpù tá a fẹ́ pín fún mọ́lúdì wa yìí kírísítẹ́nì ló sì ẹ̀ka mọ̀ fún o lẹ́nu kan wá ní kílódé bẹ́ẹ̀ wọ́n fowó gidi bẹ́ẹ̀ ni tó náà mo bá ṣe ń tọ́jú pásítọ̀ wọn mùsùlùmí bẹ́tàlẹ̀ fún wọn fi bẹ̀ yóò tó wá fi ẹ̀bà lẹ́ tábà fẹ́ ya ẹ́fílòpù yẹn à ní padà rí ya á padà ya owó inú rẹ̀ mọ́
nígbà bá fọ envelope tó fi bẹ́tà bẹ́ẹ̀ èló ni wọ́n ra envelope èló náà tẹ nǹkan tó tẹ̀ sí la èló lówó tó fi bẹ́ẹ̀ ṣé àfáà tó fọ ní ìgbàgbọ́ òtún ṣọ́ọ̀ṣì wọ́n sì náà fi kọ́ mọ́ṣáláṣí tẹ́ bá dọ́dọ̀ kìrìsìtẹ́nì kódà gan àìmọye kìrìsìtẹ́nì tó bá wá òde aláàfáà ìṣọwọ́náwó èmi ìnú wọn ẹ̀rọ ìgẹ̀ ni ẹ̀mí ọlọ́run bẹ́ẹ̀ lára ilé mùsùlùmí jẹ́ wọn ṣàdúrà bí ẹ ti rí ẹgbẹ́ ní òun àtọ́lẹ̀ rẹ̀ ẹgbẹ́ tẹ́ bá ka àwọn kìrìsìtẹ́nì bí wọ́n ti ṣàdúrà ẹlòmíì gan ni wọn yóò fẹ́ lè jẹ̀dí mẹ́lẹ̀ bóun ọlọ́run ṣe ní dànù yóò dáhùn ń bò sùkú sí lọ́hùn. àwọn mùsùlùmí a gbọ́dọ̀ pèpè sẹ́sìn ẹ má fi dá àwọn àfáà nìkan sẹ́rí àwọn ayé tí ẹ bá fi ayé dá àfáà nìkan láyé tá a wà yìí ẹ bá fi ayé dá àfáà nìkan ayé ó bàjẹ́ torí òdodo ọ̀rọ̀ ni pé bí àwọn ọmọ tá ń fọ̀rọ̀ wọn yìí kọ́tìsì nǹkan wọn palágbájá wọn palágbájá bí ṣe ń bẹ náà ní bẹ láàrin àwọn àfáwọn ó níbi ẹgbẹ́ ayé kọ̀ọ̀kan táfà kọ̀ọ̀kan bì lọ́ngì sí ọlọ́run ni ó là wá tí wọ́n ń ṣe wáàsí fún ọlọ́run ni ó là wá lọ́wọ́ wọn àfáà tí ó bá yìí ṣe pépè ọ gbọ́dọ̀ bẹ̀rù tọ́lọ́ ni ó sọ wọ́n fi titi ẹkún mọ́ wàá rò páyé ó bu ọ mọ́rọ̀ owó tí o fẹ́ gbà lọ́wọ́ ẹni tó fẹ́ ṣe wáàsí fún ní ìsìn báyìí ètò àsọ́nbì níjọ́ ìjẹ́jọ́ ẹnìkan wá rí mi ó ní àfà ẹ̀yin ò wá sẹ́yìn fún yọ̀dí àbí tẹ́ ẹ sọ̀rọ̀ àwọn tí ń sẹ́yìn ẹni àwọn tí ń sẹ́yìn ò dá kẹ́ni kan ọkùnrin òsì wá bá mi àwọn bó àwọn tí wọ́n bá mi obìnrin mo jẹ́ kó lò sí o ti sẹ́yìn orí ló fi wá bá mi báwọn o mo tí ìbá ṣe pọ̀ sẹ́yìn orí kí ló wá bí mílíọ̀nù lóòrò fòǹfò mo á lè ṣe ẹ̀mí mo sọ̀rọ̀ ni mo ní ọlọ́ọ̀ni wọ́n ìṣẹ́lẹ̀ mọ̀ owó dàtò sún ìlàtì bí ayé sábà ń kó ti làtì kùránì ló sọ̀rọ̀ mo tú ni ìwọ àtọ́lọ́ ní ọlọ́mọ fàyàn báwọn àfà ọgbọ́dọ̀ nẹ́yàn ọgbọ́dọ̀ wípé pé òun ṣe ṣìnà àfẹ́ ṣe wá ṣe ṣìnà ẹni ibi ní ọ́ torí pé òun mo tí òun fẹ́ ṣe wá ṣe ọtí lè wà lìjẹ́ náà báwọn torí òṣìṣẹ́ rí má sì torí pé òun ṣe nǹkan tí ò da kọ́ wá débi tó yẹ kó ti wá ṣe ẹ̀wọ́ gé tí bá mọ̀ sí wá ṣe wọn ní àfàlàgbádà èyí náà máa ń ṣe àgbàdo ń yọ́ tó mu tí ní ìdéyàn ló ṣe ọ́ tó bá ti débi wá sí ìwọ náà ṣe wọn náà ẹbẹ́ náà mo ti ń dé ònà ìgbà ìmọ̀ ní ó yí sí ẹ̀ àwọn kan tó gbé èsì náà ni mi wá ṣe wá sí ìsìná kí wá lọ ń já àfáà fún. ẹlẹ́ẹ̀kẹrin onáà ni asọ́burú alẹ́ àṣàfihàn ọ́ máa ṣe sùúrù lórí gbogbo nǹkan tó náà bá fi ju ọ tọ́ bá ti dọ́lọ́ ọ̀nà kò sí tọ́lọ́ ní gbé wáyé wá bọ́ ládàáwò ọgbà pọ́lọ́ náà ni bórí bá ń fẹ́ lómi ní ìṣe ayé ní í ṣe báwọn ẹ̀dùn gbọ́dọ̀ dún ìyálé ìyá rẹ̀ orí ò gbọ́dọ̀ fọ́ ìyálé rẹ̀ ní í ṣe bọ́mọ rẹ̀ bá rọ bí ọwọ́ yóò níyàwó ní bẹ́ńbẹ́ ìbùnà fọlọ́ ṣiṣẹ́ ọlọ́run ò dára rẹ̀ mọ́ni ebó ló ní yẹfun alùmọ̀ ìyàṣà òun mọ̀ ṣe nǹkan tó bá ti wú o ní tó bá yí pé anything tó bá ti wá ọlọ́run ni kó o dojúkọ má gbà pé èèyàn kan ní mọ́ ṣe sùúrù là máa ń ṣe lóyún tọ́lọ́ máa fi kàn wá àmọ́ àwa mùsùlùmí àwa tiẹ̀ là ní sùúrù jù especially àwa yorùbá à ní sùúrù kó anything bá ti ṣẹlẹ̀ báyìí àti èjì kọ́ àkọ́kọ́ gbàgbé ọlọ́run náà àwọn àmọ́ wá tayé kí láwọn aṣọ lórí sùúrù yìí ọlọ́run ní wal asri ọlọ́run ló ń fi lọ́ọ̀rí ayé búra innal insana lafi kusr nígbà táwọn èèyàn bá ń bẹ ní ọ̀dààmú tó ń bẹ ní òfò gẹ́gẹ́ bí àsìkò tá a wáyé ní àsìkò tá a wáyé bí nàìjíríà ṣe rí inú òfò lórí nàìjíríà wà ẹ̀yin èèyàn sì tó ń gbọ́ ẹ má sára fún nàìjíríà kọ́ dáa mọ́ nàìjíríà ò lè dáa tó ń sọ wọ́n ká nàìjíríà dáa àwọn ìjọba ní ìmọ̀ dáa fún ìwọ ni ó ṣàdúrà fún àìpé ọlọ́ọ̀dẹ rí tèmi ṣe ń bẹ̀ nàìjíríà ti bàjẹ́ kì í ṣe wọ́n lówó ọkọ̀ ṣàdúrà àwọn tó láṣẹ jù ọ lọ́wọ́ ti ṣe àdúrà yẹn ọgbà mú àṣìgbèsí ayé inú àsìkò tá a wà ní innal insana lafi kusri illal ladina amanu àwọn tí ó wà lánàá bàtà sọ yìí àwọn olùgbàgbọ́ òdodo wa amilu solihat àtàwọn tó ń sẹ́rẹ̀ watawassaw bil haqqi àtàwọn tó pé ní òdodo náà mọ́ sọ watawassaw bil sabri àtàwọn tí ń ṣe sùúrù yẹn ní afẹ́kẹ́ mọ̀ pé tó bá ti ń ṣe sùúrù lórí àdáwò tó lọ́ máa fi kọ́ ọlọ́run ó mú kúrò lára rẹ̀ àmọ́ tó bá ti ṣe sùúrù tó bá ti ń dààmú káàkiri ibi tó ti ń dààmú káàkiri ti máa fi kún fún ọ. àfáwọn àgbà Ìmámù Ṣáfi'í lè tá fi parí ọ̀rọ̀ yẹn ó ní law ma asala lahu hujjatan ala khalqihi ila hazihi surata lakaffatuhum
tọ́lọ́wọ̀n ò bá mú kùránì míì wá mọ́ àbí àyà míì wá lórí ọ̀rọ̀ àfọ́búrú alal asafi yìí ó ti tó fún àbáwọn ibi tá a bá wà ẹja máa ṣe sùúrù kò sí ní tí máa ń ṣẹlẹ̀ sí yẹn láyé kódà gẹ́gẹ́ yẹn ọba pààyàn tó bá yẹ pé yẹn ni máa ń pààyàn ní ẹ̀kọ́ pọ̀lọpọ̀ ti kú àmọ́ ìgbàgbọ́ ọ̀chà ní yí pé ní ẹni tó bá kú lónìí tó bá yẹ pé yẹn kan ní mẹ́mẹ́ tó pa ń bẹnu kára ọlọ́run pé yóò kú ni tí ó bá sínú kára ọlọ́run kò ní kú. nǹkan wàá dì mú ni pé ní afẹ́ ká dá ọlọ́run ọba mọ̀ àtànábì rẹ̀ pẹ̀lú ẹ̀sìn ìsìlámù yẹn gangan bó ti mọ̀ ẹ́ ṣe ọ̀ọ́dàmọ̀ tó bá ti wá mọ̀ ọ́ mọ̀ ṣiṣẹ́ tọ̀ ẹ̀kejì nìyẹn tó bá ti ń ṣiṣẹ́ tọ̀ ọ́ tó wá mọ̀ pèpè sínú ẹ̀sìn yẹn tó bá ti wá ń ṣe ẹ̀sìn yẹn lọ́wọ́ gbogbo tó bá ti dé bọ́ ń bẹ̀ ọ́ ṣe kíni ọ́ ṣe sùúrù àbí ọlọ́run ọba àríkẹ́ọ́lá gbogbo àyè tẹ̀ ń gbọ́ wa ọlọ́run mọ̀jì ẹ̀ sì wá gbọ́ àárọ̀ ọlọ́mọdé àṣìwì bùkátì ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọṣàbà bíyà rẹ̀ ètà aṣọ lónìí ọlọ́mọdé ò já sọmọ jimá tòní tá a kí ọlọ́mọdé ò já kì mọ́ ọlá ìyá nẹ́bùrà Muhammad ìgbà tó bá di jimá ẹ̀chẹ́ ń bọ̀ ọlọ́run àlàáfíà tó péye ọlọ́mọṣàṣì fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlá ìyá nẹ́bùrà Muhammad bisimilahi inna atayna. síkànnì alára àgbàyídá October 21st TV ìkànnì tó wà lórí ẹ̀rọ àṣìkáyé YouTube tọ́rọ̀ bá kan ìkànnì tó ń gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ October 21st TV ní ẹ̀fẹ̀ àwàdà ọ̀rọ̀ ìṣítí tó ń ti mọ̀ràn ẹ̀bí aláyọ̀ báńkọ́ gbé ètò tó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye ìwáàsí ìwàásù orin ọjọ́ ìsinmi ìtàn ìwádìí ìjìnlẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ ṣíṣe àfihàn àwọn ibùdó tó jojú ń gbèsè fífi ẹ̀bùn ọmọnìyàn hàn kábàánì ṣe àkàálẹ̀ ayẹyẹ yín ká tó bá ń ṣe àfihàn rẹ̀ kárí ayé pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé iṣẹ́ wọn ní October 21st TV ètò ìlera tó péye ìdánilẹ́kọ̀ọ́ ètò fáwọn ọba aládé ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ajé tó ń tó kó wò lágbàáyé òkodoro ìròyìn tí ò lábùlà lórí ìkànnì October 21st TV lẹ́yìn tí máa gbọ́ tẹ́lẹ̀ sì máa wò káàkiri àgbáńlá ayé October 21st TV àwa ògbàràdá àwa gangan lálára polówó ọjà rẹ lórí ìkànnì October 21st TV lónìí kò là bí ẹlẹ́wì odò kò fara ṣáájú ti ṣẹṣẹ fún ẹ máa pe nọ́mbà tẹ́ ń wò lójúmọ́ máwòrán yìí October 21st TV omi rẹ̀ ó halẹ̀ ó dúró déédéé.